Wọ́n mú lọ tí yín. Ẹ kàn sáà gbé tẹ̀lé wa, gbé oúnjẹ yẹn. Ṣẹlẹ̀, ẹ mò ń bọ̀ mbẹ̀, màmá. Wọ́n gbọ́ ìyẹn lọ. Bless you. Era mama. Era mama. Mama era mama. Mama ìpẹ̀lẹ́ ma. Era mama. Era mama. Ẹ jókòó ma. Era mama. Ìpẹ̀lẹ́ ma. Era mama. Ẹ jókòó ma. Jókòó ma. Mama ìpẹ̀lẹ́. Àgbáyé máa dalẹ̀. Ìpẹ̀lẹ́ mama. Ibo ni mama ń sùn? Mama, ẹja òbí tẹ̀ ń sùn. Ibo lẹ̀ ń sùn? Ọmọ rẹ̀ sí ìgbà lábùjá tí tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ọmọ àròpọ̀ bọ́já. Kákan bá wọn tún màmá ìpẹ̀lẹ́ mọ́ bọ̀. Kákan bá wọn ṣe bíbà yìí. Kákan bá wọn kùn ún. Àbí? Kéè wọlé. Ẹ máa sùn. Ẹ bẹ pẹ̀lẹ́. Ẹ ra sàn, God bless you. Ó dà pé sọ́wọ́ kan bá wọn tún bíbà yìí ṣe. Wọ́n bá wọn kùn bíbà yìí. Then bẹ́ẹ̀ okay. Kìíní ẹni bẹ́ẹ̀ lè ṣe lè ṣì dá. Bẹ́ẹ̀ tó jọ nìyẹn. Bẹ́ẹ̀dì yẹn ni ti John nìyẹn. Bẹ́ẹ̀dì John nìyẹn. Ṣé wọ́n á ní kó máa wọ́n ṣe jí bẹ́ẹ̀? Kí a bá kùn máa kúkùn àti láti bá wọn tẹ́ kápẹ́ẹ̀tì sí. Kíkùn àti láti bá wọn tẹ́ kápẹ́ẹ̀tì sí. Láti jẹun. Àtóúnjẹ. Ṣé màmá ń jẹun? Àwọn ń jẹun. Tó tó ṣe. Ẹ wọṣọ sà, sí ìlà tó dé kámẹ́rà. Ẹ wọṣọ. Màmá ìpẹ̀lẹ́. Ẹ máa bọ́ ta. Díẹ̀ màmá. Ìyá ìgbàlẹ̀ rẹ̀ o. Ẹ jókòó mọ́. Ẹ bá ń gbé oúnjẹ. Ìyá ìgbàlẹ̀ rẹ̀ o. Ẹ fún 5,000. Màmá ìgbà. Ìyá àkọ́kọ́ tá a kọ́ lọ́dọ̀ wọn yẹn dẹ̀ àwọn wọn jẹ méjì àbí bẹ̀rẹ̀ màmá ìpẹ̀lẹ́ ṣe kọ́ aníkàyè ọ̀dọ́ yìí ni ẹ̀gbọ́n à ń padà bọ̀. Máa kí wọn. Ẹ ṣe àwọn ọmọ ẹ yẹ fáwọn ọmọ mi lò 2,000. Ẹ gbọ́. Àmín. Era mamá. Era mamá. Era mamá. Yes, ma. Ó yá ẹja fún yàyìn náà lóúnjẹ. Nígbà yìí, àmọ́ ẹ̀pẹ̀lẹ́. Ẹ fún wa fún mi. Dáná.
Mamá. Era mamá. Mamá ya fue. Ay Dios, mi. Kí o sáà màmá tó wà ní ilé fún pé kí wọ́n lè jáde. Kọ́dọ̀ àwọn àbí? Àbí? Ó yẹ fún ọ ló jẹ. Ẹ̀rọ mọ̀mọ́. Mo ló tún kù. Mo ló tún kù. Ẹ̀rọ màmá. Ṣé àti fún ìyá yẹn àbí? Ọ̀nà bí tàgbà náà ni. Ìyá yẹn, ìyá fọ́sùn ọ̀nà. Ìyá àkọ́kọ́ yẹn. Ìyá yẹn ló ṣe gan. Ìyá yìí. Ẹ̀rọ màmá. Ẹ jókòó, ẹ jókòó. Ẹ̀rọ màmá. Ibi ni, ọ̀yà ìdọ̀tí Màmá ò ní bẹ́ẹ̀ di ẹ wọlé. Ẹ wọlé pọ̀nlẹ̀. Ẹ fẹ́ kí n mú fọ́tò. Màmá ẹ ní bẹ́ẹ̀dì ni. Ẹ ní bẹ́ẹ̀dì. Ẹ ní bẹ́ẹ̀dì rárá. Ó ti dà. Ẹ̀dùn ó jẹ́ mélòó náà? 4. Ìyá ọ̀pọ̀ yẹn níbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ màmá tó ń sọpọ̀ mi. Bẹ́ẹ̀ni. Àbí? Tọ́lá tó wọlé ẹ̀sìn náà. Àti màmá kẹta tí wọ́n sun bí tójò ti ń pa wọ́n yẹn. Àti kẹta tó ń ṣe ọkọ mi. Màmá ìlélẹ̀ kẹ́. Màmá ṣe ibi tẹ́ ń sùn ni. Ibi mò ń sùn ni. Bá ń gbé nínú yàrá yìí dáadáa. Ẹgbẹ́ nínú yàrá yìí dáadáa. ẹ wọlé sí sáìdì bíi. Olúwa rìn lọ́wọ́ ẹ bá Àmín, àmín. ẹ̀yìn láàyè Àmín. oúnjẹ ayọ̀ lẹ́ẹ̀mọ́ Àmín. ẹ̀ní jẹ́bàjẹ́ Àmín. lórúkọ Jésù ẹ̀ní jẹ́bàjẹ́ Àmín. ẹ̀ mọ̀ tẹ̀síwájú Àmín. iléeṣẹ́ tó dákẹ́ ní ilẹ̀ tó ní kẹ́ ẹ máa gbé fún àwa arúgbó iléeṣẹ́ náà ò ní dàrú. Àmín. Church ni mà, Agbala Gabriel Church. Ṣọ́ọ̀ṣì Church ni. ṣọ́ọ̀ṣì ibo ni. Agbala Gabriel. Olúwa o ṣé o Jésù o ṣé o mẹ́ta lọ́kun o ṣé o yóò máa tẹ̀síwájú ni Àmín. ààbò Olúwa máa dájú lọ Àmín. ìjọ wọn kò ní tú Àmín. kò ní tú yóò máa pọ̀ sí ni Àmín. orí ọ̀fẹ́ Ọlọ́run ọmọ bá yín gbé Àmín. bẹ́ẹ̀ bá ń ti tú ẹ̀ mọ̀ rí tú Àmín. tẹ́ẹ̀ bá ń ti ń di ẹ̀ mọ̀ rí Àmín. di wàhálà ìdààmú ò ní wọnú Àmín. ìjọ yín bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Àmín. Jésù Àmín. Kristi Àmín. Olúwa wa. Àmín màmá. Màmá kí làwọn nǹkan tẹ́ ẹ nídìí nínú bíbá yìí? Kí lẹ́yìn gẹ́gẹ́ rò pé ẹ nídìí ní bíbá yìí? mo ní ìdí bẹ́ẹ̀dì 1, ẹ nídìí bed. mo sì ní ìdí kiri yàrá Sílì yìí ó tuntun. kan ṣe kókó tuntun. Ó tuntun. Á change sílì yìí. Kán kùn. Ẹ jáwọ́ ṣé kò síbi tó là? Ibi tó là wà bẹ̀. Wọ́n máa tún rẹ́ ẹ wá wo bí. Gbé bẹ̀ yẹn là. Ẹni tí ò fi sún ni. Ẹni tẹ́ fi ń sùn ni Bẹ́ẹ̀ni. kò sí bẹ́ẹ̀dì. Kò sí. Ibẹ̀ yẹn là. Ẹ máa ṣe ibẹ̀ yẹn. Jésù. Ìjáwọ́ bí náà. Ok. Ẹgbẹ́ bí náà. À ń bọ̀ títí Thursday ọ̀túnla. À ń bọ̀ ní àdúgbò ìpadà lọ́túnla. Wọ́n sọ mí bí tó tán. Oní wọn ò lò ní ológo kí n tó jáde láyé. Olúwa ṣe é. Oní wọn jẹ́rìí ìgbàgbọ́.
olúwo ṣe mẹ́ta lọ́kọ̀ ó ṣe òtí ní wọ́n jẹ́rẹ̀ gbàgbọ́ òní mọ́ kànjúkú n ò sì kànjúkú ò sí olúwa ìjọ tí ó wà ràn mí lọ́wọ́ olúwa jẹ́ ọmọ tẹ̀síwájú má jẹ́ òkú jẹ́ ọmọ dàgbà lábẹ́ orí ọ̀fẹ́ olúwa kó máa gbé wọn ró gbogbo àwọn tí wọ́n wà ọlọ́kùnrin lóbìnrin ìṣerere kó máa wọnú ayé wọn ìṣerere kó máa wọnú ayé wọn kó máa wọnú ayé ọmọ wọn kó máa wọnú iṣẹ́ wọn wọ́n jẹ́ wọn ó kọ́ náà bí èpè jẹ́ wọn ó jèrè ìgbàgbọ́ níbi mo ṣe gbàgbọ́ dé olúwa bàbá aláàánú jùlọ ṣe o. Jésù ẹ̀rọ màmá. mo dúpẹ́ tó ní gbọ́dọ̀ alẹ́ mi ó di rere. Àmín màmá. bíbélì yín. Wọ́n lọ ṣọ́ọ̀ṣì. Bíbélì mi. Ìgbà yẹn orin ẹ̀ bẹ́ẹ̀ ni. Màmá. Wow. Orin mi ni. Wow. Màmá inú mi dùn mà. Màmá kí lorúkọ yín mà? Juliana Mojoyinọlá. Juliana Mojoyinọlá. Ẹ má sunkún màmá. Ẹ pẹ̀lẹ́ màmá ṣe ẹ pẹ̀lẹ́ ibi adé tuntun ẹ̀gbọ́n ó tẹ̀ sí di tuntun. Nígbà mo ti rẹ́yìn tuntun mo ti gbàgbọ́ wípé mo ti di tuntun. Kí lẹ̀ ń tà bí kí lẹ̀ máa ń tà kí lẹ̀ ń jẹ? Ètí mò ń jẹ. Kí lẹ̀ ń tà? Ń ta ráìsì. Àtàtẹ̀ ń tà ní àbí? Àtàtẹ̀ máa ń tà ní. Tẹ bá tún lówó díẹ̀ sí ẹ tún máa. Bí mo ń rówó náà ni ọ̀jẹ̀ ń ta ráìsì àtẹ̀wà mi. Ó máa ń ta ráìsì tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni àti gàrí. So a wá sí àdúgbò kan ní kí lórúkọ area yìí? Òṣèǹgèrè. A wá sí àdúgbò kan ní Òṣèǹgèrè kò jìnnà sí church wa ní Ẹgbẹ́dá. Àwa bẹ̀ àwọn arúgbó bẹ̀ àwọn opó bẹ̀ àwọn ìyá àwọn bàbá tó ti arúgbó àwa bẹ̀ wọ́n wò torí ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní àìní wọ́n wà ní aláìní a dẹ̀ bá wọn lóòótọ́ ẹ wo bí tírú ìyá yìí sùn ẹ wo nǹkan màmá ìgbà tó ti dé senators dey and bomb wọn á kó gbẹrù yín jáde à ń palẹ̀ gbogbo nǹkan mọ́ tó yẹ ní kíkùn tó yẹ ní rírẹ́ bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ máa wọ̀rí nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù à ń bọ̀ ní tọ́sí ẹ bá ń gbóúnjẹ fún màmá 5,000 ẹ wò màmá ẹ pẹ̀lú màmá ẹgbẹ̀rún márùn-ún ni mà ṣẹgbọ́n ẹ má bínú sí ọmọ màmá à ń bọ̀ ní tọ́sí ẹ pẹ̀lú màmá ẹ rà màmá àmì bá ń gbé nílé ìyàwó lẹ́wọ̀ sí. Àgbà yóò wà ẹ̀rì ní ẹ̀rì ló o ṣeun bàbá mi bá ń ṣe dáadáa. Àìṣe dáadáa lọ́jà fún yín ẹ̀yìn láàrin. Ẹ ṣeun o. Ẹ̀yìn láàrin o. Bàbá ìgbàsà. Àwọn arúgbó ló tukù. Àwọn ni kálọ̀ bẹ́ẹ̀ dáàdì. Ẹ máa bẹ́ẹ̀ yìí. Àwọn ni bí yìí. Ẹ kálọ̀ bẹ́ẹ̀ dáàdì. Ó yá jáde. Ẹ kálọ̀ bẹ́ẹ̀ yìí. Àwọn méjèèjì ilé nígbà tẹ wá. Ẹja fún ọ̀yá yìí. Ẹja fún ìyá yìí. Àwọn arúgbó ni wọ́n. Arúgbó ni ìyá yìí. Ẹgbẹ́ wa ẹja fún ẹ. Àwọn sọ́dọ̀ yín màmá. Ọkọ̀ mi màmá. Ṣé bí tẹ́ ń sùn ni? Bí tẹ́ ń sùn ni? Ok, ẹja fún yín lóúnjẹ. Ẹja fún yín lóúnjẹ. 2,000. Màmá ẹgbẹ́. Yes, mama. Ó yá mo ló sùkú. A máa tún padà wá sí gbọ́. A máa padà wá. Ẹja fún olóògùn lọ́sọ̀ lóògùn. Oúnjẹ fún ẹ̀kọ́. Ọkọ̀ ló yàn ní ọ̀rọ̀. Ẹ̀rọ ń kú. Ẹ̀rọ sà. Níbo là ń lọ? Ṣé báyìí ni àbáyìí? Ṣé báyìí ni? Ẹ̀rọ màmá. Kí ẹ kú sí ẹ? Ẹja kúnmí kìíní ẹ̀ pàápàá ilé tí ń ṣí ẹ̀rọ bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹja fún àwọn bàbá ní kéde.
Ó yá. Ẹ bo. Ó yá. No. Wo ẹ bá ń kó mi. Ba mu. Okay. Ah. So you call me? Oh yeah, mo ló sùn. Oh yeah. Oh yeah. Only time. Ojú ẹ ti ń. Ẹ rà bàbá. Ẹ rà màmá. Láti fún màmá. Ẹ rà màmá. Gbóná sùn lọ báyìí. Àwọn náà là ń wá lọ, wọ́n ti wá bá wọn bẹ̀rù. Ṣé ń wá yẹn lọ ni? Ìyá tó wà fọkàn bá yín bẹ̀ ni o. Ó dá báyìí báyìí. Jẹ́ fáwọn tó bá wà bí lébù sẹ́lá mọ̀. Táwọn èso wà ní báyìí. Ìyá lọ́wọ́lá. Táwọn lébù. Àbíta. Ibi ó yá ìyá fún mi. Mama ya mama. No. Ya la gawati.